orin aláyọ̀ ló ń dún. Ijó ayọ̀ là ń jó ní Lágelú. Ẹni retí ohun ayọ̀ ẹ dìde ẹ jẹ́ ká jọjó. Orin aláyọ̀ ló ń dún. Ijó ayọ̀ là ń jó. Ẹni retí ohun ayọ̀ ẹ dìde ẹ jẹ́ ká jọjó. Orin aláyọ̀ ló ń dún. Fún mi ẹ̀rọ gbọ́yé ló ń kọ́ o. Ẹni retí ohun ayọ̀ ẹ dìde ẹ jẹ́ ká jọ dúpẹ́. Orin aláyọ̀ ló ń dún. Ijó ayọ̀ là ń jó. Ẹni retí ohun ayọ̀ ẹ dìde ẹ jẹ́ ká jọjó. Oore rẹ̀ má pọ̀ lórí àwa ẹ̀dá. Àánú rẹ̀ má pọ̀ lórí àwa ọmọ rẹ̀. Fún dásí ẹ̀mí àwa, fún jíjẹ, fún mímu, fún lílọ àti lílo. Ó máa ṣeun, ó máa ṣeun o, ó máa ṣeun fóore àìlákàwé. Ẹ fọpẹ́ fún bàbá, ẹ fọpẹ́ fún bàbá, ẹ fọpẹ́ fún bàbá fóore àìlákàwé. Ẹ̀wọ̀n tó ṣe fún wa kò tí dára tó. Ìgbà yìí làwa máa ò báwọn ènìyàn fẹ́ tà wá. Ẹ̀wọ̀n tó ṣe fún mi kò tí dára tó. Ìgbà yìí làwa máa bẹ́ Jésù ìfẹ́ wa. Ẹ̀wọ̀n tó ṣe fún mi kò tí lẹ́wà tó. Ìgbà yìí ni mo máa ò tógun àrùn fẹ́ràn mi o. Ẹ̀wọ̀n tó ṣe fún mi ẹ̀wọ̀n gbọdọ̀ tó. Ìgbà yìí làwa máa ò bẹ́ Jésù fẹ́ràn wa. Ó fẹ́ wá, ó fẹ́ wá. Jésù yìí fẹ́ wá, ó fẹ́ wá yeye. Irú ìfẹ́ wo lèyí? Jésù Kristi ọmọ Mary fẹ́ wá. Irú ìfẹ́ wo lèyí? Jésù Kristi ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá o, ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá o, ọmọ Mary fẹ́ wá. Ilé ayé wa, ọmọ Mary fẹ́ wá. Ní Nàìjíríà o, ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá o, ọmọ Mary fẹ́ wá. Ó fẹ́ wá yéye. Ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá. Ọmọ Mary fẹ́ wá o, ọmọ Mary fẹ́ wá. Bóyá ká gbéga. Bóyá ká gbéga. Mo dàgbà Jésù mo gbé bẹ̀rù. Ibi táyé mi yá ti dára mo dẹ́gbà o. Mo dàgbà Jésù mo gbé bẹ̀rù. Ibi táyé mi yá ti dára mo dẹ́gbà o. Ìyìnrẹ́ bàbá, ìyìnrẹ́ ọmọ, ìyìnrẹ́ mi mímọ́, ìyìnrẹ́ o bàbá, ìyìnrẹ́ bàbá, ìyìnrẹ́ ọmọ, ìyìnrẹ́ mi mímọ́, ìyìnrẹ́ o. Ìyìnrẹ́ bàbá, ìyìnrẹ́ ọmọ, ìyìnrẹ́ mi mímọ́, ìyìnrẹ́ o bàbá. Ìyìnrẹ́ bàbá, ìyìnrẹ́ ọmọ, ìyìnrẹ́ mi mímọ́, ìyìnrẹ́ o. Mo ní ọ̀pẹ́ yẹ Jésù olóore, ọ̀pẹ́ yẹ Jésù olóore, ọ̀pẹ́ yẹ Jésù olóore, Jésù olóore, ọ̀pẹ́ yẹ Jésù olóore, bàbá ẹ máa ṣe olóore. Ìjọ yẹ Jésù olóore, ìjọ yẹ Jésù olóore, ìjọ yẹ Jésù Ọlọ́run wa.
ṣeun o ọba aláyọ̀ ìwọ ló dá wọn sí ìjọ́ni o bàbá ẹ máa ṣe o olóore ọpẹ́ yẹ Jésù olóore ọpẹ́ yẹ Jésù olóore ọpẹ́ yẹ Jésù olóore bàbá ẹ máa ṣe o olóore. Ẹni. Jésù ìyẹlẹ́ra o ìyẹlẹ́ra o ọ̀la ìyẹlẹ́ra o ìyẹlẹ́ra o ọ̀la ìyẹlẹ́ra ọ̀la ìyẹlẹ́ra ògo ìyẹlẹ́ra ògo ìyẹlẹ́ra ìyẹlẹ́ra o ìyẹlẹ́ra bàbá ìyẹlẹ́ra lórúkọ Jésù ibi gíga ní tàbí bàbá ibi gíga ní tèmi lórúkọ Jésù o ibi gíga ní tàwa gbogbo wa pátá ibi gíga ní tàwa lóba ṣe o ibi gíga ní tàwa bàbá ibi gíga ní tàwa. Ọlọ́run tètè gbà wá ọjọ́ orí wa lọ káwọn lásìkò àsìkò wa ti dé Olúwa tètè là wá ọjọ́ orí wa lọ dáwà lóhùn lásìkò àsìkò wa ti tó Olúwa tètè là wá ọjọ́ orí wa lọ dáwà lóhùn lásìkò àsìkò wa ti tó Olúwa tètè là wá ọjọ́ orí wa lọ dáwà lóhùn lásìkò àsìkò wa ti tó. Bàbá ó dọwọ́ rẹ̀ bàbá ó dọwọ́ rẹ̀ o. Hallelujah. Bàbá ó dọwọ́ rẹ̀ bàbá. Bàbá ó dọwọ́ rẹ̀ o. Jésù ó dọwọ́ rẹ̀ o. Ìgbésí ayé wa. Ìgbésí ayé gbogbo wa. Ìgbésí ayé ọmọ. Àtàwọn aládùúgbò wa gbogbo. Gbogbo àwọn tó fẹ́ wá fún rere. Iṣẹ́ náà dọ̀wọ́ rẹ̀. Ayé wa dọ̀wọ́ rẹ̀. Ilé wa dọ̀wọ́ rẹ̀. Nàìjíríà dọ̀wọ́ rẹ̀ o. Àtàwọn aládùúgbò wa gbogbo. Gbogbo àwọn tó fẹ́ wá fún rere. Iṣẹ́ náà dọ̀wọ́ rẹ̀. Ìṣẹ̀dá wa dọwọ́ rẹ̀ o. Ayé wa dọwọ́ rẹ̀ o. Ayé wa dọwọ́ rẹ̀ o. Àti gbogbo ilé wa pátápátá. Splash FM ńkọ́. Lágẹ̀lú FM ńkọ́ o. Ilé-iṣẹ́ yìí dọwọ́ rẹ̀ o. Ilé-iṣẹ́ yìí kò ní jóná. Nàìjíríà á máa dára sí i. Ṣé dáwọ́ dọ̀wọ́ rẹ̀ o? Ayé wa dọ̀wọ́ rẹ̀. Bàbá ó dọ̀wọ́ rẹ̀ o. Bàbá ó dọ̀wọ́ rẹ̀ o. Bàbá ó ṣe àwọn àdúgbò òre bí kò sí ìwọ kò sí àwa ìfẹ́ rẹ̀ ò pọ̀ lórí wa. Bàbá ṣe. Awesome God, oh mama ṣe ìfẹ́ ọ̀pọ̀ lórí wa. Bàbá ṣe àràdúgbò òre bí o sí wọ kò sí ọ̀wọ́ ìfẹ́ ọ̀pọ̀
mọ́ wa o. Bàbá wa ṣe ọlọ́run wa kó yọrí sí rere. Bàbá wa ṣe kó yọrí sí rere. Bàbá wa ṣe kó yọrí sí rere. Gbogbo èyí tó dàbí ẹni gbọ́lẹ̀ kókó mọ́ wa o. Bàbá wa ṣe ọlọ́run àwa kó yọrí sí rere. Ọ̀rẹ́ mi ẹgbẹ́ rere lolúwa kò ní jẹ́ kọjú tiwa ò lárí òkùnkùn ayé ìgbà wa ń bẹ ní òwò rẹ̀. Ìjọ Jésù, ìjọ Jésù, ìjọ Jésù, olùwọ́ ti jọba. Everybody, ìjọ Jésù, ìjọ Jésù, ìjọ Jésù, olùwọ́ ti jọba. Bàbá fàgbára rẹ̀ hàn. Bàbá fàgbára rẹ̀ hàn. Nínú ayé wa, bàbá fàgbára rẹ̀ lórí ọmọ wa. Bàbá fàgbára rẹ̀ ní Nàìjíríà yìí o. Bàbá fàgbára rẹ̀ lórí iṣẹ́ wa. Bàbá fàgbára rẹ̀ ní gbogbo aráyé lè mọ̀ dájú wípé Jésù nìkan bàbá lórí ayé gbogbo. Bàbá fàgbára rẹ̀ wọ́n fàgbára rẹ̀ fàgbára rẹ̀ fàgbára rẹ̀ bàbá fàgbára rẹ̀ lórí iṣẹ́ wa. Bàbá fàgbára rẹ̀ ní Nàìjíríà yìí o. Bàbá fàgbára rẹ̀ ní Lágẹ̀lú ẹ̀fẹ̀. Bàbá fàgbára rẹ̀ lórí ọmọ wa. Bàbá fàgbára rẹ̀ wọ́n fàgbára rẹ̀. Bàbá fàgbára rẹ̀ wọ́n fàgbára rẹ̀. Bàbá fàgbára rẹ̀. Olúwa ń bọ̀, Olúwa ń bọ̀ wá, Jésù ń bọ̀ o, òkìkí akàn. Olúwa ń bọ̀, Olúwa ń bọ̀ wá, Jésù ń bọ̀, òkìkí akàn. Olúwa ń bọ̀ láti gbé àyànfẹ́ rẹ̀lẹ̀, bí Jésù bá gbé yẹyẹ òkìkí akàn. Olúwa ń bọ̀, Olúwa ń bọ̀ wá, Jésù ń bọ̀, òkìkí akàn. Olúwa ló gbàgbé mi. Lókúndé. Ọlọ́run má gbàgbé wa o, àtúndé. Bàbá ló gbàgbé wa. Àtúndé. Nàìjíríà má gbàgbé wa o. Àtúndé. Lágẹ̀lú ẹ̀fẹ̀. Àtúndé. Gbogbo àwa ọmọ rẹ pátápátá. Àtúndé. Bàbá ló gbàgbé wa o. Àtúndé. Ọlọ́run ló gbàgbé wa o. Àtúndé. Orí àtúndé. Àtúndé. Inú ọdún tuntun la wà yìí, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa níbikíbi all over the world. Mo fẹ́ kó bọ ẹnìkan lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́hùn kó sọ fún pé happy celebration, happy celebration, happy celebration, congratulations, happy celebration, happy celebration, happy celebration, congratulations, happy celebration, happy celebration, happy celebration, congratulations, happy celebration, happy celebration, happy celebration, congratulations. Today is that day the Lord has made. Thank you for your blessings, everlasting Father. Thank you for your love in my life. Happy celebration, happy celebration, happy celebration, congratulations. Blessed be the name of the Lord. 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 Happy celebration, happy celebration, happy celebration, happy celebration, happy celebration, congratulations. I say
Holy Ghost will answer me today. Jesus will answer me today. I said today. Jesus will answer me Single, praise the Lord. Oh, single, praise the Lord. Praise the Lord. Praise His holy name. Praise the Lord. Praise the Lord. Praise His holy name. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise His holy name. Ìgbà tí máa bẹ̀ mí jáde pẹ̀lú ẹgbẹ́ ògo mi dé àwọn ọ̀tá dìde sí wa wọ́n bínú wá láti ìsinmi Olúwa lọ́rùn bá mi ó wí pé ọmọ máa bẹ̀rù èmi wá pẹ̀lú rẹ lónìí tẹ̀síwájú láì ìsinmi Olúwa. Ọmọ Nàìjíríà múra kí a gbàdúrà sọ́lọ́run òdì ayé kò ní mú wa Olúwa máa fòkùn jà wá ọmọ Yorùbá ẹ̀rọ̀lúwẹ̀ bí a jẹ́ kí máa ní ṣọ̀kan Olúwa yóò gbé wa níjà Olúwa yóò gbé wa borí Olúwa. Ó wí pé ọmọ máa bẹ̀rù èmi wá pẹ̀lú rẹ lónìí tẹ̀síwájú láì ìsinmi. Ayé ń bọ́ lówùrọ̀ bàbá yóò gbà àdúrà gbogbo wa bí ẹkún péjì ẹlẹ́ bí ẹkún péjì alẹ́ kan ayé ń bọ́ fún wa lówùrọ̀ ẹni ayé ń bọ́ lówùrọ̀. Àtẹ̀sán àtàlẹ́ o. Bàbá yóò gbọ́ àdúrà gbogbo wa bí ẹ̀kọ́ pẹ̀jù ẹ̀lẹ́ náà. Ìrè ń bọ́ fún wa ò lówùrọ̀. Ayé ń bọ́ lówùrọ̀. Ọ̀rọ̀ mi yóò. Bàbá yóò gbọ́ àdúrà wa bí ẹ̀kọ́ pẹ̀jù ẹ̀lẹ́ náà. Ní Nàìjíríà ayé ń bọ́ fún wa lówùrọ̀. Ìdùnnú ń bọ́ lówùrọ̀. Nínú ayé gbogbo wa. Bàbá yóò gbọ́ òdúró gbogbo wa bí ẹkún pẹ̀jù alẹ́ kan. Ìdùnnú ń bọ̀ fún wa lówùrọ̀ àwa ayé ń bọ̀ lówùrọ̀. Bàbá yóò gbọ́ àdúrà wa bí ẹkún pẹ̀jù alẹ́ kan. Ayé ń bọ̀ fún wa lówùrọ̀. Ó ṣe Jésù a ò mọ yíyọ. Ó ṣe Jésù Ọlọ́run ayọ̀ wa. Ó ṣe Jésù ọmọ yíyọ. Bàbá gbọ́dọ̀ dàrú wa. Ó ṣe èmi bàbá dàrú wa. Ó ṣe Jésù èmi ẹni gbàlà. Ó ṣe Jésù gbogbo Ọlọ́run ọkàn mi. Ó ṣe Jésù ìṣẹ́gun eré rà. Ó ṣe wọ́n. Ó ṣe bàbá ó ṣe wọ́n. Àdúgbò ṣe ó ṣe wọ́n. Ọba ọba ó ṣe wọ́n. Ọba ọba ó ṣe wọ́n. Ó ṣe wọ́n. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Pẹ̀lú ọlọ́run aláyé ìwọ lọ́ba lọ́ba lọ́ba.
ọ̀run ṣe ibùgbé rẹ̀. Ìfẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ ni ó sí àwa ẹ̀dá iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Láyé ìwọ lọ́ba. Ọba lọ́ba. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọba tó tẹ́ ayé bí ẹni tẹ́ni. Ó wá fi ọ̀run ṣe ibùgbé rẹ̀. Ìfẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ ni sí àwa ẹ̀dá iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ìfẹ́ ọ̀run aláìlẹ́gbẹ́ ayọ̀ ọ̀run sẹ́gbẹ̀lẹ̀. Fi ọkàn wá ṣe ibùgbé rẹ̀. Ṣe àwòtán ẹ̀ṣẹ̀ wa. Ọlọ́run aláyé mo wá dúpẹ́. Ọlọ́run aláyé mo mọ́ fẹ́ mi wá. Ọlọ́run aláyé àwa dúpẹ́. Ọlọ́run aláyé àmọ́pẹ́ wà wá. Ọba tó fẹ́ ayé bí ẹni tẹ́lí. Ó wá fi ọ̀run ṣe ibùgbé rẹ̀. Ìfẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ ni ó sí àwa ẹ̀dá iṣẹ́ owó rẹ̀. Ọlọ́run aláyé àmọ́pẹ́ wá. Ọlọ́run aláyé ìwọ lọ́ba dàgbàdàgbà. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Bàbá Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ọba tó tẹ́ ayé bí ẹni tẹ́ni. Ó wá fi ọ̀run ṣe ibùgbé rẹ̀. Ìfẹ́ rẹ̀ aláìlẹ́gbẹ́ ni sí àwa ẹ̀dá iṣẹ́ ọwọ́ rẹ̀. Ọlọ́run aláyé ìwọ lọ́ba. Ó dáná ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀. Ó wá gbé wa ró. Àdàbà ń sọ̀kalẹ̀. Ó wá gbé wa ró. Ọjọ́ ìbùkún rẹ̀ ó wà ní ẹ̀rí ọ̀rẹ́. Ẹ̀yìn ìgbàdé wà yóò ẹ̀jẹ̀ kárí ẹ̀kọ́ tó lọ. Ẹ̀mí àrùn sọ̀kalẹ̀. Alágbára jíjẹ́. Wọ́n gbé wa ró. Ọ̀run sọ̀kalẹ̀. Wọ́n gbé wa wọ̀. Wá o ọjọ́ ìbùkún rẹ̀. Ṣé wà ní òye? Lẹ́yìn ìpàdé wa rí. Àjẹkárí ọ̀pá tó lọ. Mo ní ẹ̀mí rẹ̀, àfẹ̀mí mímọ́ rẹ̀. Ìsọ̀yìn náà gbà yé láyé sí ẹ̀mí rẹ̀. Ọ̀pọ̀ lọ́mọ ènìyàn ó fẹ́ bí rẹ̀. Mo ní ẹ̀mí rẹ̀, àfẹ̀mí mímọ́ rẹ̀. Ìsọ̀yìn náà gbà yé láyé sí ẹ̀mí bàbá. Ọ̀pọ̀ lọ́mọ ènìyàn ó fẹ́ bí rẹ̀. Àmì ọ̀run sọ̀kalẹ̀. Alágbára jíjẹ́. Gbé wa ró. Ọ̀run sọ̀kalẹ̀. Gbé wa wọ̀. Wá o ọjọ́ ìbùkún rẹ̀. Lélẹ̀ wá ní òye. Lẹ́yìn ìpàdé wa yìí. Àjẹkárí ọ̀pá tó lọ. Mo ní àgbẹ̀ mẹ́ta yẹ wá ṣe o. Fi orin yẹn máa gbàdúrà bó ṣe ń gbọ́ mi nínú ọdún tuntun tó wà yìí. Pé lábẹ́ àgbóso bó ti rù bí àgbáyé burú tọ́. Orúkọ Jésù kò ní burú mẹ́rin kòkó nínú wa. Mo ní bá mi táyé mi ṣe o. Wọ́n ní àpèmọ́ra náà pé tèmi dé wàá máa pè mọ́ra rẹ̀. Ìwọ ọlọ́run lókè, Elédùmarè, ọlọ́run ayé òjò wá. Tètè bá mi ṣe òní ìwé rẹ̀. Bá mi táyé mi ṣe o. Bá mi táyé mi ṣe o. Wọ́n sókè dáadáa níbikíbi tó wà tó ti ń gbọ́ kó fi gbàdúrà.
bá mi táyé mi ṣe ìwọ lọ́lọ́run lókè Elédùmarè Ọlọ́run ayé ìjọwọ́ tètè bá mi ṣe òní fún rẹ. Bá mi táyé mi ṣe lákùnyé bàbá bá ọ ṣe wọ́n jẹ́ kí ojú ti wọ́ ilé ayé wọ́ pẹ̀wọ́ rẹ̀ Nàìjíríà pẹ̀wọ́ rẹ̀ Ọlọ́run lókè agbẹ́kẹ̀lé ẹ̀ka bó ti rí ọ̀kan ní bá wọ́n jù lọ kò mà ní bójú tì torí náà la ṣe gbẹ́kẹ̀lé lórí Nàìjíríà tètè bá wa ṣe kò ní buwọ́ rẹ̀. Bá mi táyé mi ṣe bá mi táyé mi ṣe ìwọ Ọlọ́run lókè Elédùmarè Ọlọ́run ayọ̀ jọ̀wọ́ tètè bá mi ṣe òní buwọ́ rẹ̀. Bá mi táyé mi ṣe bá wa tún ayé wa ṣe bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá bá wa tún ṣe gbogbo àgbáyé Ọlọ́run bá wa tún ṣe ìwọ la kẹ́pẹ́ o lọ́dún 2021 yìí ànẹ́lòmíì ta lè sá wá bá gbogbo wa padà sọ́dọ̀ rẹ láti òní lọ Olúwa bá wa tún Nàìjíríà ṣe o bá wa tún ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe bá wa tún ẹnìkọ̀ọ̀kan ṣe bá wa tún gbogbo àgbáyé ṣe torí à lè dá ṣe o ìwọ náà ló lè bá wa ṣe ìwọ náà la kẹ́pẹ́ láàárọ̀ yìí bàbá gbogbo ń tá a ti sọ nínú orin pẹ̀lú ẹ̀bì àdúrà sí ọ Olúwa gbà lọ́wọ́ wa o má sọ pé ò ṣe mọ́ pẹ̀lú wa á tún mọ́ yàn síwájú sí ni torí ìwọ náà ni Ọlọ́run ò yípo padà gbogbo wa níbi tá a wà yìí nínú stúdíò ìpátá ẹ jẹ́ pàtẹ́wọ́ ayọ̀ fún Ọlọ́run ọba àfi àwa tí ọwọ́ bá dùn nìkan ṣoṣo láàánú pàtẹ́wọ́ yẹn praise the Lord praise the Lord amen akí màmá wa Dr. Evangelist President Fúnmi Alágbàyé màmá wa dáadáa ni ẹ tún pàtẹ́wọ́ fún Ọlọ́run nínú ayé wọn God bless you ma we appreciate you lórúkọ gbogbo ìgbìmọ̀ aláṣẹ àti ìgbìmọ̀ olùdarí iléeṣẹ́ rédíò Lágẹ̀lú 96.7 FM àti iléeṣẹ́ rédíò ọmọlúwàbí Splash 105.5 FM tí West Midlands Communication tí wọ́n bí wọn lórúkọ wọn náà la fi kí yín pẹ̀ ṣe tí a pè yín tí ẹ sì jẹ́ wa láàárọ̀ yìí láti wá fi orin gbé Ọlọ́run ga láti wá fi orin ní Ọlọ́run lógo pé Olúwa ó ṣe é láti January 2020 títí di January 2021 àwa náà kọ́ Ọlọ́run ni ìwọ̀nba àwa tá a wà ń bẹ̀ kó ṣe pa àmàdúrà gbá o kó ṣe pa àmọ́ Ọlọ́run yín o kó ṣe pé bẹ́ẹ̀ náà ni ìdámẹ́wàá wa tó pé pérépéré o kó ṣe bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni owó ọrẹ wa bẹ́ẹ̀ náà ló pé níwájú rẹ̀ á pé ṣùgbọ́n ẹ fi àánú ẹ fi gbà wá títí di àsìkò àwọn tó ti lọ àfihàn wọ́ àfi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni torí pé a tún máa dúpẹ́ a máa dúpẹ́ sí ni torí pé o ṣeun àánú rẹ̀ dúró láéláé tí kálukú bá tiẹ̀ ti dé bus stop rẹ̀ ó di dandan kó sọ̀kalẹ̀ náà ni kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí i ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ tún pa wá mọ́ títí di àsìkò yìí àwa nípò àìsàn wọn gbé wa dìgbàdìgbà wọn máa fẹ́ gba fún wa lóúnjẹ àpè mọ̀mọ́ kan sọ pé mo ṣẹ̀ṣẹ̀ sọ pé wọ́n rọ́ọ̀ṣì wọn àwọn lọ sọ hospital kò ṣẹlẹ̀ sínú ayé wọn kò ṣẹlẹ̀ sínú àwọn tá a fẹ́ ṣe program náà Olúwa ó ṣe o àgbẹ̀ ọ̀gá o àyàn ológo àsọpẹ́ ẹ̀ ṣe lónìí àtúnṣọpẹ́ ẹ̀ ṣe o gbọ́pẹ́ wá síwájú sí o màmá mo rò pé ìgbà tá a bá tún pè yín lẹ́gbà mí ẹ̀ tún láǹfààní àti mo ti ẹ̀ jẹ́rìí yín ná kó bí Kristi bá ti wà bí má ti ń kọ̀lẹ̀kùn wọn bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń jẹ́ ní orúkọ Jésù ẹ máa ṣílẹ̀kùn ayọ̀ fún yín ni ẹ máa ṣílẹ̀kùn ayọ̀ fún yín tẹ́ ẹ bá dé ẹ bá ń kí girama torí girama gan ọ̀rẹ́ mi gan ni wọ́n ọ̀dà ẹ bá a máa sọ a sì gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ni ó di dandan lágbára lọ torí wọ́n kópa púpọ̀ nínú ìgbésí ayé yín mo rántí ẹlẹ́ra fóòmù kan
láyé ogójì Lẹ́hẹ́n. ìgbà ogójì ni wọ́n lọ fira owó lóde ìdá matras èmi àwa la ọmọ ọmọdé kókó ló kọ́kọ́ lù ní fámìlì 74. Àwọn ni wọ́n kọ́kọ́ lù ú Olúwa ṣeun àgbà wọn á túbọ̀ dalẹ̀ sí ni torí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti kódà gan kọ́ má gbọ́ wa wọ́n á tún bẹ̀rẹ̀ pa bẹ́ẹ̀ bá sílé gan wọ́n tún sọ fún yín pé mo sọ báyìí kẹ́ ẹ̀ tó kúrò lé náà ti ń gbọ́ pé bolo wa wọ́n náà ti ń pè ẹ́ pé wọ́n ti bolo wa Olúwa ṣeun Olúwa máa tẹ̀ wọ́n síwájú ni àní fojú sunkún wọn ní ìsinyìí o torí a fẹ́ sì mọ rí wọn pẹ́pẹ́pẹ́ ni o kí ló dé tàbí ṣe báwọn bẹ́ẹ̀ ni Olúwa ṣeun nítorí àánú rẹ̀ dúró láéláé adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé náà láàárọ̀ yìí mo rò pé pẹ̀lú bá a ti ṣe yan Ọlọ́run lógo tẹ́yìn náà sí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa inú tiyín náà dùn ayọ̀ yín kún àmọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ ni láti fi gbé Ọlọ́run ga torí kò sí nǹkan méjì tá a fẹ́ fún bá a fún lówó kò ní gbà lọ́wọ́ wa bá a fún lóúnjẹ kò sí nǹkan tó fẹ́ fi ṣe kéèyàn lọ sí gbági kó lọ sóògùn pa kó lọ rèé raṣọ kó lọ rèé bara bàtà kó lóun fẹ́ kó sójú ọ̀run olú ẹ̀ tọ́ra rẹ̀ jẹ ni kò sí nǹkan kan tọ́lá ńgbọ́n bá ti kó bẹ́ẹ̀ láwọn ẹlòmíì ò ti kó ti wọn ránṣẹ́ àtàwọn ọmọ làásà tó tiẹ̀ wá tà wọ́n kó kú òun bẹ́ẹ̀ tán kó sáré ṣùgbọ́n tó béè lọ́wọ́ wa òun náà ni ọpẹ́ a tún fún un láàárọ̀ yìí o Olúwa tẹ́wọ́ gba gbogbo rẹ̀ lọ́wọ́ wa má kàn sí wa láyà ṣéun ó já lọ sókè lọ nígbà tí àwọn èèyàn dàbọ̀ mọ́ àbí ẹ ní nǹkan tí ẹ fẹ́ bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí. fẹ́ sọ kí gbogbo àwọn tó ń gbọ́ wa káàkiri àgbáyé Bíbélì ní gbàdúrà fún àlàáfíà Jerúsálẹ́mù àwọn tó fẹ́ ń ṣe rere. ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà fún orílẹ̀-èdè ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè tí ó dúró ní àsìkò àkókò yìí ó tó àpérò fún gbogbo èèyàn pátápátá ẹ jẹ́ kí àdúrà wa kó ju ti àtẹ̀yìnwá lọ torí mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ilé ìjọba wa lọ́wọ́ kó ṣàánú wa àwọn tó bá yẹ kó pààrọ̀ ara wọn kọ́ lọ́run tètè bá wa ṣe àtúnṣe tó tọ́ èyí tó yẹ Olúwa tú wa sílẹ̀ nínú ìdè ebi ò ní pa wá o àmín Jésù Nàìjíríà ò ní wó o àmín Jésù ìgbìnà kò ní bàjẹ́ kó tó tún di pé wọ́n máa tó o àmín Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́ àmín Jésù. Splash FM Lágẹ̀lú mo kí bàbá Àkàndé bàbá wa mo kí màmá Àkàndé mo kí gbogbo ẹni tẹ́ ń ṣiṣẹ́ bí ọdún ayọ̀ ló máa ṣe lórúkọ Jésù àmín Jésù àmín pẹ̀lú àmín bí ọdún tó ń bọ̀ yóò tún ṣojú ẹ̀mí gbogbo wa. àmín lórúkọ general manager wa Túndé Ọláwúwo tí ó láǹfààní láti wá kí ní káàbọ̀ nígbà tẹ́ dé náà ni mo kí ní pé káàbọ̀ sí iléeṣẹ́ wa a sì tún yára nípa ara láàárọ̀ àní yára nípa tẹ̀mí o a máa rí yín bá lórúkọ Jésù ó yá ṣeun jẹ́ ká lọ sókè lọ́run a tún padà bọ̀ láìpẹ́.